kògókògó lóhùn agogo. Àtẹ́wọ́ làbálà àmẹ́ni tó kọ́ ò. Orí ètò ẹkú yànjú. Ọlọ́run ọba tó ti yó ká tó gbọ́njẹ ẹ̀ka náà. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Àtẹ̀rẹ̀ rẹ̀ kárí ayé. Ẹ̀mọ́ ń fẹ́lẹ́ ìkẹwà kó ìrọ̀lẹ́ ni. Lórí ètò ẹkú yànjú. Kí lẹ fi ń gbára yín níyànjú ń bẹ̀ yẹn. Màmá gbádùn mi bóyìnbó ṣe ń gbádùn sìgá. Kí lẹ̀ ń ṣe lọ́wọ́ níbi tẹ́ ẹ wà. Kí ni ìwọ fẹ́ tún orílẹ̀-èdè bàbá rẹ ṣe? Ọmọ orílẹ̀-èdè ibo ni wọ́n ṣe? This is the question you need to ask yourself. Mo tún ti dé bí mo ṣe ń dé lórí ètò ẹkú ìyànjú. Bàbá ló ń ta ló wà nídìí ẹ̀rọ. Àwọn lọ́jọ́ kẹ́ ẹ máa gbọ́ mi kedere. Àwọn lọ́jọ́ kó yàn mí máa dùn. Ẹ mọ bí tá a fìdí kalẹ̀ sí. Ẹ mọ bí tí iṣẹ́ wa wà. Bàbá ló ń tẹ ẹkú iṣẹ́ ọpọlọ. Ọpọlọ yóò ní dọ́ta. Torí tiyín náà ni o. Àmọ́ pẹ́yìn olólùfẹ́ wa ti ń dúró dè wá lórí ètò yìí. Ẹ fẹ́ gbọ́ nǹkan tá a tún ní fún yín láṣálẹ́ yìí. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́. Bẹ́ẹ̀ ni tí tẹ fi ń gbọ́ mi ò ní dì o. Ẹ̀yin lẹ́mọ̀ wò mí. Èmi náà ni màá máa bá yín sọ̀rọ̀. Kí n mà ṣáà lélẹ́yìí. A ní ká fi lé ìwọlé ni. Ká fi bára wa ṣeré láṣálẹ́ yìí. Kí lè ṣe ibi tẹ́ ẹ wà. Sọ̀rọ̀ ọlọ́rọ̀ ní ń sọ ni. Ẹ kú ní díẹ̀. Orí ètò ẹkú ìyànjú. Kí lè fi gbára yín níyànjú. Dádì kí lè ń ṣe. Irú ìyànjú wo lè ń báyàwó yín gbà. Mọ́mì ẹ̀yin náà kí lè ń ṣe. Irú ìyànjú wo lè ń bá dádì. Irú ọ̀rọ̀ wo lè ń bá ọmọ yín sọ. Sọ̀rọ̀ sí ti ni. Ọ̀rọ̀ ẹkú ìyànjú. Bẹ́ẹ̀ ṣé ń wọlé láàrin yín wọ káàbọ̀ sórí ètò. Èmi náà ni AIJ Àríyọ̀ Ìpínyẹmí Johnson. Bẹ́ẹ̀ ṣe ń juwọ́ sí mi ni mo rí ní welcome. Ọ̀tá yóò máa rìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ìrìn ọ̀tá yóò ní báláǹsì o. Òwò tó bá ń ṣe tí ò bá pé ẹ kúrò nídìí ẹ̀. Irú pàdé wo ni wọ́n ń ṣe? Ṣé pàdé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni? Ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ò gbé ọdún bì kankan. Ó ń bọ̀ jẹ́ láwùjọ. Ìwọ ò ṣe dákẹ́ kó má ṣe mọ̀ kó tọ́nà ètò. Àwọn míì wọn mọ nǹkan míì tí wọ́n sọ ju kán máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ. Ọ̀rọ̀ rẹ ni wọ́n mú lónìí. Ọ̀rọ̀ rẹ lòun ìní lọ́la. Má jẹ́ kí wọ́n fi tiwọn kó bá ọ. À ń gbára wa níyànjú náà ni. Bí ká kúrò ní ìdí nǹkan tí ò dáa. Ìdí nǹkan tó dáa ló yẹ kán ti máa bá wa. Ó mọ nǹkan táwọn èèyàn ń sọ lẹ́yìn rẹ̀ nítorí irú èèyàn tó ń jẹ́. Ìmọ̀ràn ní kò ń ṣe ìbòrò. Àwọn èèyàn láìkí ẹ. Àti wá di kó máa dájọ́ kù fún ara rẹ. Ìwà ọwọ́ rẹ ló sọ ọ́ di bẹ́ẹ̀.
Mr. Mano, welcome to the program. I see you. Má kánjú lábẹ́ ìgbóná. Ohun tí ò kú, ó máa ṣẹ́kù. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àbọ̀ sí níṣẹ́ o, torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o. Ọ̀pọ̀ ò máa gbà pé ìgbẹ̀yìn kan wà o. Ayé para wọn má bọ̀ sí. Àǹfààní wà láti máa jẹ́ ká mọ irú orin tẹ́ bá fẹ́ lórí ètò. Lóríṣiríṣi ni mo kó wọn wá. Àlùjọ kan tó lè lé. Wọ́n má bọ̀ sí. Sàdán pápá. Torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o. Ọ̀pọ̀ ò máa gbà pé ìgbẹ̀yìn kan wà o. Ayé para wọn má bọ̀ sí níṣẹ́ o, torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o. Ọ̀pọ̀ ò máa gbà pé ìgbẹ̀yìn kan wà o. Orin àwọn àgbà lélẹ́yìí. Torí bẹ́ẹ̀ yòówù rẹ̀ ṣó lè sọ. Wọ́n fi ń kí wa kúnyànjú. Ọ̀pọ̀ ò máa gbà. Wọ́n fi ń bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ ìṣítí kan ṣe pé kẹ̀kàn gbórin kẹ́ máa jó sí i. Ẹ fetí sí nǹkan tó ń sọ. Ọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ ìgbaniníyànjú. Torí bẹ́ẹ̀ yòówù rẹ̀ ṣó lè sọ wọn rẹ̀ wí fún mi. Ẹ kí lẹ fi ń gbara yín níyànjú. O lè pe dáàdì sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ máa ìdí ẹ wá. Rọra gbé wáìn tútù kan sẹ́gbẹ̀ẹ́. Ẹ wà tí máa ìdí ẹ rọra máa ṣẹ̀ sáyà. Ẹ lè rọra máa sọ̀rọ̀. Ẹ máa tó ọjọ́ iwájú. Ẹ dáàdì ẹ ti lọ bí iṣẹ́ látàárọ̀ ẹ káàbọ̀. Torí ẹ̀ la ṣe gbé àsìkò yìí torí iye. Lásìkò gbàtẹ́ bá ti bí iṣẹ́ dé. Ẹ rọra máa fi rẹ̀ gbẹ. Ẹ máa dán nǹkan tútù sàyà. Torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o. Ọ̀pọ̀ ò máa gbà pé ìgbẹ̀yìn kan wà o. Old court lọ́dọ̀ wa ń bí. Ẹ̀dùn ṣe. Ibẹ̀ ni ilé iṣẹ́ wà. Àǹfààní wà láti polówó ọjà. Ìgbẹ̀yìn kan wà o. Ayé kọ́ra wọ́n má bọ̀ sí níṣẹ́ o. Torí pé Ẹ̀bẹ̀ ṣé ń wọlé ni mo rí yín ò ẹ káàbọ̀. Báwo ni iṣẹ́ látàárọ̀? àbòsí tá ṣe kù fóòṣà. Ẹ̀yin tẹ̀ ń tajà. Bàbá tó dáyé tó. Àtàjèrè ọjà ọ̀hún. Bàbá pé. Ohun tájẹ là ń wá kiri àní pàdé tí ó jẹ wá o. Kò sí níṣẹ́ o. Ẹ ṣàmì kẹ̀kẹ́ mi àdúrà jẹ. Bákan ní burú ká o. Ọ̀pọ̀ ò máa gbà pé ìgbẹ̀yìn kan wà o. Irọ́ ló tún báyé o, òtítọ́ ló di wàhálà. Tó báyé wá láàárọ̀. Irọ́ ló tún báyé o, òtítọ́ ló di wàhálà. Ẹ gbọ́ nǹkan tọmọkùnrin ń sọ. Abala bo ni wọ́n yà sí. Sábàlá arọ́ ni àbò tọ́. Irọ́ ló tún báyé o. Torí ọ̀pọ̀ èèyàn nínú ayé wọ́n ti gba abala arọ́ lọ. Ọ̀rọ̀ ti pẹ́ bíbélì òkì kúrò òun wà lọ báwọn. Àwọn kan ò láìkì ó tọ́. Ẹ bá bá wọn sùn tọ́ ọ̀rọ̀ ó máa korò lára wọn. Ìdí ẹ̀ ni wọ́n sì fẹ́ gbọ́. Ọ̀rọ̀ ti pẹ́ bíbélì òkì kúrò òun wà lọ báwọn wòlíì. Èkó láyé wá lọ́nà. Irọ́ ló tún báyé o, òtítọ́ ló di wàhálà. Tó báyé wá rárá. Mi mọ nǹkan tó dé mọ̀ kàn láìkì ọmọdé yìí. Ó ń kọrin. Irọ́ la fi ṣayé. Irọ́ ló tún báyé o. Ọ̀rọ̀ ìṣíjú. Tó báyé wá rárá. Báwa láwọn wòlíì èké kúrò òun látún ọlọ́run ṣẹ̀rí ẹ̀. Irọ́ la fi ṣayé. Irọ́ ló tún báyé o, òtítọ́ ló di wàhálà. Tó báyé wá rárá. Ẹ rí pé mi gan tí mò ń ṣètò mò ń mójó. Ìkúrò òun wá lọ bá òun máa fa. Àǹfààní wà láti polówó ọjà yín. Tó báyé o, òtítọ́ ló di. Ó yá onídìrí ni yín. Àmọ́ ìtumọ̀ ni pé ìwọ́ tó ń dirun. Wá lọ bá òun máa fa. Èkó láyé wá. Nǹkan kí nǹkan tẹ̀ bá lè máa ṣe lẹ́gbẹ̀ẹ́ kan. Kò sọ́jà tó kéré. Àbá yín polówó ọjà yín. Àbá yín fẹ̀ lójú. Ọlọ́run ṣẹ̀rí. Àyà yín máa já. Irọ́ ló tún Pèsè nínú òbí náà. Àbá yín gbé káàkiri àgbáńlá ayé. Ọlọ́run àbárọ̀lẹ̀ ayé. Ẹ̀yin yẹ̀wá wò. Ọlọ́run ṣẹ̀rí ẹ̀. Ẹ̀yin tó ti ń polówó ọjà yín náà lọ́dọ̀ wa iṣẹ́ iṣẹ́. Òtítọ́. Àwọn tó ti ń múra rẹ̀ náà ẹ kó múra. Mo wá náà. You are welcome anytime. Orí ọmọ tuntun wá. Ọlọ́pàá gbàgbà tó jẹ́ bí ẹlẹ́sìn ìbílẹ̀. Èkó láyé wá sọ́nà. Irọ́ ló tún báyé o. Saidan Papa. Tó báyé wá. Ó ṣe ń ṣe okó ṣe ọpọlọ. Wá náà tí fágbó ní ilé ìwà lójà. Orí ọmọ tuntun wá. Mr. Adebayo, welcome to the program. Ìbílẹ̀. Èkó láyé wá sọ́nà. Mr. Adedayo Ajagun. Ìtọ́nú di wàhálà. Tó báyé wá rárá. Mo láìkí orúkọ wọn Ajagun náà. Òpè bá òkè òwúrọ̀ àti bàbá.
gbàfẹ́ ra orúkọ yìí. oníṣègùn ìbílẹ̀ lọ́ba ti fẹ́ kúrọ́ lọ́ba lọ́wọ́ pọ̀wọ́ irọ́ ló tún báyé o títọ́ ló di wàhálà ló báyé wọn rárọ́. ọjọ́ yẹn mi pọ́pẹ́ ló kí ṣe kẹ́ òun pé bá ó kì í kúrọ́ àti babaláwo èké ọ̀dà ní oníṣègùn ìbílẹ̀ lọ́ba ti fẹ́ kúrọ́ lọ́ba lọ́wọ́ pọ̀wọ́ irọ́ ló tún báyé o títọ́ ló di wàhálà ló báyé wọn rárọ́. wọ́n ń bẹ̀rẹ̀ àwọn olórí àwọn ìbéèrè kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ̀kan tọ́mọdé ìbá ti ń kọrin. ẹ̀dùn tó ń pọ̀fọ̀ ni àbọ̀ ń sọ ìdílé Yorùbá. ọ̀rọ̀ rẹ̀ máa ń dàbí ìgbà tí wọ́n bá ń pọ̀fọ̀. ìdílé Yorùbá pàtàkì ló ń sọ. ẹ̀tẹ́ tí lẹ́kẹ̀ máa gbọ́. àlẹ́ máa sọ̀rọ̀. kí nìyẹn tá a fi jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. àbáníká fọrin sílẹ̀ kó máa pílè lọ́kẹ́ máa gbádùn. ẹ̀bọ̀ tó bá ń sọ̀rọ̀ láàrin ìlú jẹ́ kẹ́ máa gbádùn wa. kí lẹ fi ń gbara yín níyànjú? irú ọ̀rọ̀ wo ló ń bọ́ mi làkejì ẹ̀ sọ? ìpinnu wo ló ní? ẹ̀sùn ti jọra ẹ̀ wò láti January títí di àsìkò yìí. mo ti rìnrìn àrẹ sáì ìjìnlẹ̀ pẹ̀tẹ́ èmi ká ẹ kú ìyànjú. Mr. Femi Emmanuel, welcome to the program. àdìtúlá èèyàn lọ́lọ́dà pẹ̀lú àṣírí ìsáàsì ayé mo ṣe débẹ̀ yẹn mo rí ibi tó fa abẹ́rẹ́ fún iyán. tó bá lòrò tó bá mọ̀ pé lẹ́bùn. ẹ lè máa gbé ẹ̀bùn yín bọ̀ lórí ètò. àǹfààní wà láti ra wákàtí. ẹ̀rọ la máa ṣètò yín lọ́gbọ̀n kan. my gift la máa ń polówó ẹ̀ lórí ilé iṣẹ́ yẹn. mo mọ pápájú àgbàlá fìyà fìyà. mo rí pápájá rẹ̀ o ìkọjá rẹ̀ o ìkọjá rẹ̀ ló máa ń padà bí dáàmú bẹ́ẹ̀ ni jẹ́rí mu wẹ́rẹ́wẹ́rẹ́ tí. má kọjá àyè rẹ lo nǹkan tó ń ṣe níbi tó wà ń bẹ̀ yẹn. kí má bàa dẹ etí ẹlẹ́gbẹ̀ẹ́ kan. ọ̀rọ̀ àjọkọ̀ mọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ lọ. ìyá alágbájá ẹ̀ máa bọ̀ bàbá alágbájá ẹ̀ máa bọ̀. ọ̀rẹ́ nǹkan tára alẹ́ rẹ̀ ṣe kúrò nídìí ìbàjẹ́. yé sọ̀rọ̀ lọ́rọ̀. nǹkan tó rí ó sọ pé ó ṣẹlẹ̀. yàrá rẹ o kọ́gbọ́n nínú ètò. ọlọ́run ló lásìkò ẹ̀dá alààyè kankan ò lè ṣerú ẹ̀. ìdí tó fún jọ́lọ́run ọba náà yìí kábíyèsí rẹ̀ lódùmarè. jẹ́rí má tọ́ mi pẹ̀lú má lọ́tàn orúkọ tó yẹ kọ́ lọ́pọ̀ máa jẹ́ nìyẹn péyàn nàtàn kò sẹ́ńtò lè rí yàtọ̀ péyàn nàtàn. Miss Bukola Tayo, bá fi inú tán. ẹ ṣeun welcome to the program. orí ètò rẹ wà ẹ kú ìyànjú. pẹ̀lú má lọ́tàn orúkọ lọ́mọ. bàbá ló ń ta ló jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi kedere. má lọ́tàn. òun ń já mi gbòòrò. péyàn nàtàn kò sẹ́ńtò lè rí. gbogbo wáyà kan ti lọ́pọ̀ ọ̀dún náà ni. kóra ẹ̀ láṣìírí ẹ̀ta bá fi inú tán ò ló máa ń padà tán nìyẹn. tó má fi iná tán ọ̀rẹ́ jù ajá ọkọ rẹ̀ ìwúlọ́wọ́ òun ẹni ọlọ́run. trust ara rẹ̀. wọ́n yóò sí láyé tó ta lùjọ́nà o. ènìyàn tó bó ṣe ń pè é ìjọba ìwọ ṣàtìgbára rẹ gbọ́ gbẹ́kẹ̀ ìrọ̀rùn. Ẹlẹ́dùnwà ló máa kúkú sẹ́yìn lẹ́sàn. àríwú làwọn òun o gbogbo àríwú làwọn òun ẹ̀nà ọlọ́run. ló ti tán ẹ̀sán yóò sí láyé tó ta lùjọ́nà o. gbogbo olùsọmọ wo ní èèyàn lọ́rùn. mo ṣe ọmọdé gbogbo oníṣẹ́ṣe ní ó ń kọrin àwọn onílù náà gbẹ́rù sẹ́yìn lẹ́sàn. àwọn àlùjọ gidigidi. láìpẹ́ láì jìnnà àmẹ́yẹ bọ̀lápò ibi tẹ́ ti máa wò wá ẹ̀ ní lérò rẹ̀ a máa surprise yín
a máa sọ ẹ̀pà síra ìsìn. sin náà pẹ̀lú òtítọ́ tó bá pera rẹ lónígbàgbọ́ bó lọ sí ń sin náà ìwọ mùsùlùmí bó lọ sí ń sin náà. Àlàmísì jẹ́ jẹ́ lọ́la oníjọ́ mẹ́ríkà tó ríra àṣekẹ́ olùdẹ́ ní láyé àwọn afáàmì màdọ́jọ́ yìí àwọn ọkọ̀ mi lárí bàtà tẹ̀lé àrí bàtà tẹ̀lé. ẹ̀rọ a máa jù kí n bí tẹ̀wá ń bẹ̀ yẹn ẹ ti lọ iṣẹ́ látàárọ̀ àsìkò ti dé tó yẹ kẹ́ máa ṣe fàájì ẹ máa ń fẹ́ lè kíra wa pé a kú ìmúra òpin ọ̀sẹ̀. ẹ mọ́mí ìdádì orí highway lẹ́wà ẹ a mọ̀ pé olólùfẹ́ wa nìyí ẹ̀ ṣe jẹ́jẹ́. ṣe báyé ṣe rí ló ṣe wá rí ló láti jọ kéwù ni mo tó pé táwọn ò sí owó àbò sí wọ̀wé ló gbọ́ lájú wọn sọ. Mr. Sunday, welcome to the program. Mr. Sunday Àtàndá. Àwọn olólùfẹ́ wa ń wọlé lóríṣiríṣi káàkiri àgbáńlá ayé. Ẹ̀rọ abájọ́ ẹ má mọ̀ títẹ̀ bá ń dráìvù. Ìyànjú là ń gbára wa o. Ẹ̀yàn délé kẹ́ tó bẹ̀rẹ̀ fàájì ẹ̀rọra ẹ tó pé màdáàmù rẹ̀ mọ́mì ẹ bá mi dín ìrìn yẹn bọ̀ kẹ́ ẹ dín ẹ ṣe láláta sọ́sọ́ torí pé ẹ ti ń gbọ́ ọtí yẹn bọ̀ ẹ má mọ̀ ń ta o ẹ̀yìn ìwọ́tọ́ tí bá wà náà jẹ́ ìwọ́ tí ò sọtí náà jẹ́ nǹkan ní ìwà àtẹ̀lé fi máa ṣe fàájì ẹ̀dẹ́ tó ń mú dábì sẹ́gbẹ̀ ẹ pé àwọn ọmọ yín ẹ máa gbára yín níyànjú ẹ lè sọ̀tàn kékeré fún wọn ẹ̀yin ọmọ ẹ lọ gbòòrò yín wá ẹ̀ ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn ẹ̀yin gbà wọn níyànjú náà ni torí wọ́n ń kẹ́kọ̀ọ́ lára yín ẹ yòówó òbí irú ẹ̀kọ́ wọn ló ń kọ́ wọn rẹ̀ lórí ètò ẹ̀kọ́ ìyànjú. Ó ń wọ̀ mí lára ó ṣe é ṣe. Èkó ni mo gbé. Mo mọ̀ pé nǹkan ń gbàgbọ́ mi tẹ̀ wá. Èkó ni mo máa. Níbo ni wọ́n gbé? Èkó ni mo gbé. Baltimore ni wọ́n wà o. Ó wà Chicago gbẹ̀yìn. Ẹ̀yin ti DC. Ìwọ ti New York. Ẹ ṣeun ṣeun. Ibi tẹ́mi ń gbé nìyí. Ṣàìdán pápá ó lè kóró òun gbé. Ìwọ náà mọ ibi tó ń gbé. Òun gbé Chicago. Ibo la bí wọn sí. Nàìjíríà la bí wọn sí o. Ìgbà tó délé ló sọ̀rọ̀ ààrẹ dọ́mà ló bò mí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run náà ló fún ọ ṣe. O ò ní dá ṣe lọ́wọ́ ara rẹ̀. Èkó táwọn oníṣòwò tí ṣòwò kọ̀ọ̀kan lè jẹ́. Èkó tàbí Mèsì ṣùgbọ́n yóò ní mọ́rí ìdè. Èkó ni mo gbé títí tí ó. Èkó ni mo máa ti jẹ́ ní. Bàbá sọ ọ́ lóore. Ìṣòwò tí ṣòwò Dúpẹ́ kó lè bá rí ní ìgbà. Àwọn kan ò lè dúpẹ́ wọn àmọ́ bọ́ ṣe ń dúpẹ́. Kó gbàdúrà jù bẹ́ẹ̀ lọ. O ò lè rọrùn ìlú ìgbà. Torí o dúpẹ́ ìdáná. Ọlọ́run tó wà lókè òsùn kò ń sojú ṣáájú. Tó o bá rí ìgbà lónìí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó ti ní ìgbà. Èkó tó nílé ò gbà ètò àmọ̀níkàṣàmàkù. Àǹfààní wà láti sọ fún wa lọ àwọn orin tẹ́ bá fẹ́ ká fi máa ṣètò fún yín. Wọ́n ṣàfara ẹ̀ lọ́sẹ̀ tó pọ̀ ká má sọdá. Orí ká má kò dáná kárí lórí afárá.
ó ṣàfárá mọ́tò ọkọ̀ orí kéré. Tẹ́ bá ti rí bàbá ló ń tàǹgò rẹ̀ bá mi kí ó ṣe é ṣe. wájú èkó àlójẹ bá. Ọlọ́jẹ́ kẹ́ ẹ máa gbádùn mi bóyá kò tí ń gbádùn sìgá. Ọ̀pọ̀ gbogbo nǹkan pin ó pọ̀ nílé iṣẹ́ wa bí. Ẹ bá fẹ́ pọ̀n mọ́ ni pọ̀nmọ́ gbogbo ẹ̀. Ní tí wọ́n ti bọ̀ náà ò gbẹ́yìn. Ẹ̀yin obìnrin ìwọ ọkọ ìyàwó náà ó lè ra nǹkan lọ ní fún ìyàwó rẹ̀. Ìfẹ́ ló fi hàn. Ẹ má jẹ́ kí mọ́mí nìkan máa ṣe gbogbo ẹ̀. àlójẹ wa lógún Tinubu wá ṣe kò ní ká dúpẹ́. Èkó làwọn ń gbé Èkó làwọn ń gbé ìdẹ́bí. Baltimore là ń gbé ń bí. làwọn ń gbé òjàre. Baltimore Maryland là ń gbé. Èkó làwọn ń gbé. Àwọn tòkó tí ń sọ tiwọn. Èkó làwọn ń gbé òjàre. Ìwọ ti Chicago ni wọ́n ń gbé. Ibẹ̀ lọ forí ara rẹ̀ pamọ́ sí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tí mo wá mọ omi ṣe yà ní mi tán, ẹ̀tọ́ mi wá dé tí èmi lọ́wọ́ jà fún. Ìgbà tí mi ò mọ omi ṣe yà ní Adams. Ìgbà tí mi ò mọ omi ṣe yà ní Adams. Ìgbà yẹn mi ò mọ pẹ́pọ̀ ní ẹ̀tọ́ tó pọ̀. Ìgbà tí mo wá mọ omi ṣe yà ní mi tán, ẹ̀tọ́ mi wá dé tí èmi lọ́wọ́ jà fún. Ọlọ́run bá pa ọmọ dá ọ sí ìwákàtí yìí. Ó yẹ kó o dúpẹ́. Ìgbà tí mi ò mọ omi ṣe yà ní Adams. Ìgbà yẹn mi ò mọ pẹ́pọ̀ ní ẹ̀tọ́ tó pọ̀. Ìgbà tí mo wá mọ omi ṣe yà ní mi tán, ẹ̀tọ́ mi wá dé tí èmi lọ́wọ́ jà fún. Ìgbà tí mi ò mọ omi ṣe yà ní Adams. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ẹja borí gbígbẹ gbogbo ẹ̀ ló wà ní. Olówó péréte kan wọn. Ẹ kàn rọra tọ̀. Ẹ fomi gbóná sóòkì ẹ̀. Yóò rọ̀ dáadáa. Ẹ lè fi ṣẹ̀gúsí. Kó mọ̀ta yó. Ẹ máa dádì ẹ máa gbà. Ìyàwó yín gangan, she's the best. Ẹ̀yin ẹ̀rọ ọlé. Ẹ kàn pé bá ìyá aya bàbá ló ń ta. Yóò fún yín ní gbogbo ẹ̀ lóríṣiríṣi. Epo pupa. Kò fẹ́ sí nǹkan tí ò sì rí. Àwọn èròjà kitchen gbogbo ẹ̀ ló wà ní. Tẹ́ bá fẹ́ MC ẹ gbogbo ẹ̀ là ń ṣe. Bàbá ló ń ta ògbẹ́yìn. Owó péréte ni. Ibikíbi tẹ́ bá wà àbáwá bá yín bẹ̀. MC bàbá ló ń ta. Àrẹ́gà ni wọ́n sọ pé wọ́n làrẹ́ o. Sọ̀rọ̀. Wọ́n sọ pé wọ́n lọ́la tó iṣẹ́. Máa gbádùn wọn gidi. Wọ́n sọ pé wọ́n gà ní olóòtọ́. Ẹ máa fẹ́ máa ṣe patí lójoojúmọ́. Pé wọ́n làrẹ́ o. Wọ́n máa fún yín ju bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn lọ. Lọ́la tó iṣẹ́ òkúrọ̀ lórí lásán. Tí n bá sọ fún yín ibi tí bàbá ló ń tà yẹn ti jẹ jáde wá. Bàbá lẹ́yìn. Ẹ̀yin lánà. Pé o kájú èdè. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ mọ̀. Lọ́la tó iṣẹ́ òkúrọ̀. Ẹ kọ̀wé ránṣẹ́ sí wa. Ìdodo màá ní dájú yàrá tó yọnu ojúmọ́. Wọ́n sọ pé wọ́n lọ́la tó iṣẹ́ òkúrọ̀ lórí lásán. Ṣé ń gbọ́rọ̀? Ìdodo màá ní dájú yàrá tó yọnu ojúmọ́. Wọ́n sọ pé wọ́n lọ́la tó iṣẹ́ òkúrọ̀. Ọkùnrin ń sọ̀rọ̀. Kàkà bó ti ń bọ̀ olórí ogun. Kàdínlá lógun má ti yí lójú ogun. Kàkà bó ti ń bọ̀ olórí ogun. Kàdínlá lógun. Kí ló ń ṣe tó fi ń múra rẹ dùn? Ìran kìlọ̀. Àwọn nǹkan rọrùn ra wọlé tí náà rẹ ò fi dùn. Lógun má ti yí. O ò ní ìdí àti lówó lọ́wọ́ kó tó múnú ara rẹ dùn. Má jẹ́ tẹ̀yẹ. Kàdínlá lógun má ti yí lójú ogun. Àgbàdo tòrò ó lọ olójú. Kàdínlá lógun má ti yí lójú ogun. Sidon Papa ó ṣe gan ni. Kàdínlá lógun má ti yí lójú ogun. Ọba ló tẹ yí eré fún olórí ogun. Láìpẹ́ láì jìnnà a máa gbé àwọn eléré orí ìtàgé wa nílùú òkè lọ́hùn. A máa gbé wọn wá sórí ètò fún ìyàwó ìbéèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ẹ máa gbádùn wa gan ni. Tàló sọ pé tàlá fẹ́ òṣòro. Tàló sọ pé tàlá fẹ́ òṣòro. Ènìyàn tó ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó kó níwájú. Òrìṣà tó ń bára ẹ̀ lẹ́rù nínú ẹgbẹ́. Mọ́mì, dádì, ọ̀nkú àti àǹtí. Ẹ mú mọ̀ pé ṣe wà nínú road of ní highway. Tàló sọ pé
ẹ kàn rọra hangi fún yín ẹ ti mọ bí tẹ̀ ń lọ rẹ́dì ẹ mọ exit yín ẹ kàn hangi fún yín ẹ dẹ̀ máa gbádùn ètò náà lọ ẹ má jẹ́ kó ká yín lára pé ẹ ti délé oríṣiríṣi ọ̀nà lẹ fi lè máa gbádùn ètò wa ibikíbi tẹ́ ẹ bá wà ẹ lè wà nínú store ẹ lè máa wò wá náà ẹ torí tí yín la ṣe wà bí o. Òṣà tí Yorùbá sì ní wíjì ọ̀la owó bàbá sílẹ̀ ní àlọ́wọ́ lòdù gẹ́gẹ́ bí ìyèrè. irú àwọn nǹkan tó bá ń ra wọlé tó fi ń tẹ́ káàkiri òòyàn kó tí ń tẹ́ káàkiri ìwọ jáwọ́ àwọn tó nífẹ̀ẹ́ rẹ wọ́n ti pè ọ́ wọ́n ti sọ fún ọ pé akíní ìdí tẹ́ fi ń ṣe báyìí àwọn nǹkan tí ò rí bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ ń sọ. wíjì ọ̀la owó bàbá sílẹ̀. yẹra rẹ wò tọ́nà rẹ ṣe àwọn kan wo ló ń ṣe tọkọ rẹ ò fi gbà tiẹ̀ orí ètò ẹkú ìyànjú náà là ń gbára wa. èèyàn méjì àbí mẹ́ta ti pò ó sẹ́yìn ọ̀rẹ́ mi ẹ kí ló dé tó ń ṣe báyìí o máa ń complain pọkọ ò ṣe dáadáa sí i ìwọ ló ti fà á náà ìwọ ò ṣe kúrò níbi nǹkan tó ń ṣe ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbogbo ẹnu ìlú kọ́ ọkọ rẹ ò lè gbà tí ra dájú ẹ̀yìn náà ògógóró ti bá ti ń jẹ́ ẹ̀tọ́ náà yín ṣe ìbámọ̀ pé tí wà ní ẹ̀jẹ̀ yín ọ̀nà tó fi lè máa ṣe fàájì pọ̀ aláìmọ́ tí àmupara ẹ̀rọra délé lẹ́yìn ibi iṣẹ́ yín ẹ̀jẹ̀ ẹ̀bà tútù àti ẹ̀fọ́ rírò tí gbogbo èròjà pé sínú ẹ̀gbẹ́ wa yín sẹ́gbẹ̀ ẹ̀rọra sí cna ẹ̀ láìkí spọ́ọ̀tì ni sọ́kà ẹ̀gbẹ́ sí station yìí kí wọ́n máa ṣe fàájì yìí náà. wọ́n ṣe níbi kíkó ìmọ̀tò. mo mọ̀ pé bó ṣe ń ṣẹ̀yìn náà nìyẹn àsìkò tó fẹ́ tó o àrọ́jọ́ mùsùlùkùn. gbogbo èèyàn jẹ́ nǹkan kan lójú ẹ̀ torí ó gbéraga àwọn èèyàn rí ẹ̀ o ṣùgbọ́n wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ káàkiri bọ̀rọ̀ ò kí ẹ̀ ó sì fẹ́ gbéraga kí o ní àǹtí ọ̀nkú bọ̀dá dádì ẹ̀rẹ̀ ra yín sílẹ̀ ẹni tá a bá rẹ̀ sílẹ̀ láwọn gbéga o má gbéra rẹ̀ ga fún ara rẹ̀ ilẹ̀ ilẹ̀ ò jìnnà wà bára rẹ̀ lẹ́ẹ̀lẹ́ àti dìde nira o ọ̀rọ̀ wa ò ní rí bẹ́ẹ̀ o. ìmọ̀ràn lórí ètò ẹkún ìyànjú. Bàbá ló táwọn orí yín ò ẹ̀ ṣeun ṣeun. ọ̀gá kan ṣoṣo ọ̀gá tó ń ṣe dáadáa ọ̀gá tó lọ gbogbo wáyà pọ̀ àwọn ni wọ́n á sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa sọ̀kalẹ̀ wá síbí torí gbogbo wáyà pọ̀ lára ògiri wáyà pọ̀ lẹ́nu stẹ́ẹ̀fù mọ́mí ẹ̀ dúró síbẹ̀ yẹn ẹ̀ lé wá o ẹ bá fẹsẹ̀ kọ̀ wáyà ní tó bá ṣẹlẹ̀ ní ìsínbẹ̀ o. wọ́n kọrin. èèyàn sọ́mi náwó náwó èèyàn sọ́mi náwó náwó èèyàn olówó àfàlà kókó tó ta ti bàtà kó so. èèyàn sọ́mi náwó náwó èèyàn sọ́mi náwó náwó èèyàn olówó àfàlà kókó tó ta ti bàtà kó so. ẹ̀yin ọmọ iléèwé kú múra o a ti wọnú oṣù àwọn tó jẹ mọ́ wọn mọ tí mò ń sọ ẹ̀yin òbí yìí ọmọ ra fọmọ yín dáadáa táwọn míì ti fẹ́ wọlé ní oṣù tààrà yìí àwọn
àwọn ọmọ yẹn gan ò lè wéètì sọmọ tí ń ṣáàfù sí i àbọ̀ ń dọ́ta sí i tó fi máa sọ̀rọ̀ lọ́rọ̀ pọ́nmọ́ rẹ kó máa kọ́ lẹ́kọ̀ọ́ tó máa kọ́ níwèé nǹkan tó bá gé lásìkò ìgbà tó bá pè sọ́dọ̀ pé ṣàlàyé àwọn nǹkan kan fún jẹ́ kó yìn àwọn nǹkan báyìí wọ́n lè ṣe àwọn nǹkan báyìí ò lè ṣe tó bá ṣe lóyìí àbọ̀ rẹ̀ ló lóyìí tó bá ṣe lóyìí nǹkan tó máa ṣẹlẹ̀ lórí jẹ́ kí wọ́n mọ tó dáa àti nǹkan tí ò dáa orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́wọ̀n tó bá ṣe tọ́ ọmọ rẹ bẹ́ẹ̀ ló ṣe bá gbogbo èyí tẹ́ wọlé sórí ètò ìṣọ́ṣe ẹ̀mí ò ní kí gbogbo èèyàn bá ò ẹ má bínú ẹ̀ ṣe mi ò rọ́jọ́ ló sọ lókun ìdí nìyẹn tí mo fi yẹn ipa aago wa àbá yẹn polówó ara àsìkò wákàtí kan tẹ́ bá fẹ́ pè wá sórí aago wa nílé ẹ mú tákàdá àti bírò yín ẹ mọ tó ń jẹ́ tákàdá àwọn àgbà ló máa ń sọ bẹ́ẹ̀ 443-978-1079 tẹ́ bá pè wá wá náà la máa dá yín lọ AIG representer ara àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ làwa náà wà ìpàdé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Fáwọn tó bá tún ṣẹ̀ṣẹ̀ wọlé tí ò gbọ́ aago wa dáadáa 443-978-1079. mi ìfẹ́ dáwọ́ ètò ìdúró mi ò rọ́jọ́ mú sọ wọ́kọ̀ náà ìdí nìyẹn tá a fi máa wá ní every Thursday mọ́mí a ní ìdíyìn lórí ètò dájú a ní ìdíyìn lórí ètò ìbá fẹ́ pè wá sí MC ẹni àgọ́ bàbá ló ń ta lọ́wọ́ ẹ lè pè mí náà tẹ́ ẹ̀ bá rí ìjìnà ìdí nìyẹn tá a fi fa àgọ́ tèmi náà síta 443-978-1079 ẹ ní láti pè wá gbogbo nǹkan la máa ṣe fún yín bẹ́ẹ̀ káàbọ̀ bá ṣe rí ẹ pé aago 443-760-8578 lẹ́ẹ̀kan sí 443-760-8578 ẹni tó bá gbà aago ní àwọn gangan ní the boss ayáwọ́ sọ̀kalẹ̀ wa lọ́mọ tí wọ́n tó wà orí ètò ìgbóló tí ń rùn bẹ́ẹ̀ ni tó bá tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin lá máa rí àwa náà lẹ́ẹ̀ máa wò ó dàbọ̀. Baba don't need come upon no be nasty yo. Enemy try to make me fall what he does yo. Every day I like how I do what he goes yo. But I feel it come and go to the